táwọn tó bá dá iléeṣẹ́ ní sílẹ̀ tó jẹ́ ti aládàáni tó máa ní HND BSc ìgbà yẹn la mọ̀ pé àṣà bàtà ní HND lọ́wọ́ àṣé díẹ̀ ọmọkùnrin ò tó. àwọn tó bí wa tó bí àwa wọn ò jẹ́ nǹkan, àwọn tó bí wa wọn ò lè fìdí ìgò kọ́wó, àmọ́ àwọn Yorùbá sọ pé lára ìkòkò dúdú ni ẹ̀fọ́ tó ti jáde. gbogbo ìyẹn ara lé a fẹ́ gbà níyànjú pé ká gbìyànjú ká ràn ọmọ wa lọ́wọ́ Ọ̀làsùkì TV. àwọn ètò tó ń ṣe àwọn ètò tó mọ́gbọ́n wá ni, tó mórí yá débi pé kò sí bá ṣe máa gbọ́ tí à ní kẹ́ẹ̀kọ́ kan àbí kejì. so a fẹ́ rọ̀ wá ká máa share, ká máa like ẹ̀. ẹ̀yà bẹ́ẹ̀ rí pé eléyìí náà tún jẹ́ ìwúrí fáwọn náà láti tẹ̀síwájú. ẹ ṣé o. ẹ kú kalẹ̀ ẹ̀yin aráalé, ẹ káàbọ̀ sórí ètò Nínú Ayé Inside Life. ní èní a tún ti gbé ọ̀jọ̀gbọ́n wá, ẹni ńlá. wọ́n máa fi ọgbọ́n àti àwọn ẹ̀kọ́ tó kọ́ lójú ọ̀nà tó yàn láàyò wọ́n máa fi kọ́ ẹ̀yin aráalé ní ayọ̀, pàápàá àwọn ọ̀dọ́ ayé òde ìsìn. ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ kẹ́ máa gbọ́ wọn. ẹ kọ́lẹ̀ o, ẹ káàbọ̀ sà. ẹ jọ̀ọ́ kí lorúkọ yín, ẹ dẹ̀ bá ṣe ẹ bá sọ̀rọ̀ ráńpẹ́ nípa ara yín fún àwọn tó ń wò yín. ẹ kọ́lẹ̀ o gbogbo ẹ̀yin aráalé àti ojú tó ń rí mi àti ojú tó ń gbọ́ mi. orúkọ tèmi ni ọ̀gbẹ́ni Adékúnlé Adéọlá Habib, tí àwọn èèyàn máa ń pè ní AAA ní ìnagijẹ tá a mọ̀ sí alias mi. and ẹ má bínú mi rárá lé, ẹ gbà mí láàyè láti máa sọ èdè Gẹ̀ẹ́sì àti èdè abínibí tiwa so that a lè máa kọ́ mọ́ olùbọ̀. So my name is Dr. Adeola Habib Adekunle, and to the glory of God, I'm an associate lecturer at Moshood Abiola Polytechnic. ẹni pé mo jẹ́ kan lára àwọn olùkọ́ ní ilé-ìwé gbogbonìṣe ti Moshood Abiola Polytechnic àti ní àwọn other school mìíràn tá a ti ń ṣe part-time program. gẹ́gẹ́ bí mi sọ lára àkọ́kọ́ pé orúkọ mi ti sọ orúkọ mi fún ẹ̀yin aráalé. nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, àwa náà bẹ̀rẹ̀ láti ibi tí a ti ń bẹ̀rẹ̀ ìwé ẹ̀kọ́ láti O level tó fi dé ND tó fi dé HND. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run a tún ní BSc, àtúndúró náà a tún ní MSc tá a mọ̀ sí master. lẹ́yìn ìgbà yẹn ni la tún wá lọ fún PhD program tí ń ṣe the peak of all academics. so pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run a tún ti ní PhD náà. ẹ jọ̀ọ́ ọdún mélòó ni ẹ ti lò lójú ọ̀nà ẹ̀yàn láàyò yìí sà? pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run nígbà tá a ti wà ní school náà la ti ń ṣe tutorial fún àwọn students láti ND1 ní Federal Polytechnic Ìlárò, ìyẹn tá a mọ̀ sí Federal Poly Gbogbonìṣe Ìlárò. a tún kúrò ńbẹ̀ náà wá sí Moshood Abiola Polytechnic as akẹ́kọ̀ọ́. nígbà náà a tún máa ń ṣe tutorial fáwọn ọmọ tó jẹ́ akẹ́kọ̀ọ́ bíi tiwa náà. nípa oore ọ̀fẹ́ Ọlọ́run a tún lọ fún BSc, torí pé láyé èdè ìní tíyẹn bá ní HND nìkan kò tó. a tún lọ fún BSc ní University of Lagos ní Àkọ́kà. a tún gbìyànjú a ṣe tutorial fáwọn akẹ́kọ̀ọ́ ńbẹ̀ náà. so tí má ní kí n wo iye ọdún náà, ká ní pé bí mo ṣe wọlé ẹ̀kọ́ gbogbonìṣe ní Ìlárò ni mo sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn akẹ́kọ̀ọ́. bọ̀tí tó jẹ́ official tí a lè kà pé nígbà gan ni ó wá di pé a di olùkọ́, a ti máa tó bí ọdún 10 sí 11 sẹ́yìn báyìí. ní ojú ọ̀nà iṣẹ́ tẹ̀yàn láàyè sà, kí ni àwọn àdojúkọ tó ṣe gbòógì tẹ́ lè sọ fún àwọn tó ń wò yín sà? ẹ ṣe atọ́kùn. tí a bá ní ká sọ̀rọ̀ nípa challenges àbí difficulties tí a là kọjá, ojú rí tó. ìyẹn ni pé ní ayé òde òní àwọn ìjọba wa wọ́n ṣe dáadáa pẹ̀lú wa, torí pé their motive tó fi dá polytechnic lẹ̀ kì í ṣe nǹkan kan náà pẹ̀lú kan tó fi dá yunifásitì lẹ̀. so àwa tí a bá jẹ́ akẹ́kọ̀ọ́ tí Ọlọ́run kádàrá pé ká gba iléèwé Gbogbonìṣe kọjá, a máa ń rí ìpèníjà àbí ká pè ní àdojúkọ nípa pé tí a bá ń parí ND
a lọ fún IT ọdún kan, lẹ́yìn náà a padà fún HND. Lẹ́yìn HND though ìjọba sọ pé àwọn ti yọ dichotomy tí ń ṣe ìfàǹfà láàrin academic disparity láàrin HND àti BSc holder, wọ́n làwọn ti yọ. But ní ojú ìwòye tèmi, ó ṣì kù díẹ̀ káàtó níbi àwọn ilé iṣẹ́ kọ̀ọ̀kan tó yẹ pé láyé lénìí àwọn tó ní HND they are compelled to go for BSc because ó ní ibi tí wọ́n lè dé ní career àwọn. Ìjọba sọ pé àwọn ti yọ, but ìjẹ́ ní gbogbo ibi iṣẹ́ ìjọba ni wọ́n ti yọ. Eléyìí kò fẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ tó ní ojú ìwòye tèmi. So lára ìpèníjà tá a ní ni pé nígbà tí àwọn tó jẹ́ olùkọ́ wa nílé ìwé gbogbo nìṣe tàbí sí polytechnic tí àwọn fúnra wọn tí wọ́n tún ń ṣe disparity, tí wọ́n ń ṣe fàǹfà, tí wọ́n fẹ́ jẹ́ kí àwọn ọmọ táwọn kọ́ tó ní HND lọ́wọ́ tó máa béèrè wọ́n ní kí ni first degree, tí wọ́n fún wọn ní orí ọ̀fẹ́ àti pé àwọn náà tẹ̀ fẹ́ tọ ojú pọ̀nà àwọn olùkọ́ wọn. Nínú ilé wa fúnra wa a ti ní ìyapa ẹnu nípa pé àwọn ọ̀gá wa náà tó kọ́ wa ní HND náà wọn ò fẹ́ ẹ̀ka HND tó kọ́ wa yẹn láti lè jẹ́ èèyàn, wọn ò fẹ́ ẹ̀ka kún. So eléyìí náà ó jẹ́ lára ìpèníjà tó jẹ́ gbòógì tí a láti mójútó, ìyẹn ni HND BSc dichotomy. That is, after you might have your HND, in one way or the other you'll be compelled to go back for your BSc. Ó máa ṣe ní láàánú nígbà míì ní pé tí ẹni tó jáde nílé ìwé gbogbo nìṣe tàbí sí polytechnic tó bá ń sáàbù lọ́ngbà yẹn tá a mọ̀ sí àgùnbánirọ̀ NYSC, a kì í fi bẹ́ẹ̀ mọ̀ pé a kì í ṣe nǹkan kankan náà torí pé PPA wa nǹkan kan náà ni, àti oní HND àti oní BSc you serve in the same PPA, you receive the same alawí. Ó dìgbà tí a bá ń wáṣẹ́ táwọn tó bá dá iléeṣẹ́ ní sílẹ̀ tó jẹ́ ti aládàáni tó máa ní HND here BSc here, ìgbà yẹn la mọ̀ pé àṣàbàtà ní HND lọ́wọ́ àṣé díẹ̀ ọmọkùnrin ò tó láti wá iṣẹ́ kún iṣẹ́ ọwọ́ wa. Eléyìí jẹ́ èyí tó máa ń bani lọ́kàn jẹ́ nígbà tí a bá ti ń ṣe ìyapa nípa pé ẹni tó ní HND àti ẹni tó ní BSc. So eléyìí jẹ́ lára nǹkan tó jẹ́ ìpèníjà fún àwọn tá a bá jẹ́ HND holder. Ṣé tún ní àdójúkọ ìmíràn tó tún yàtọ̀ sí yẹn tẹ̀lé sọ? Nígbà kan rí a máa ní pé kí wúrà tó dán ojú rí tó, àná àwọn àgbàlagbà máa ní pé àgbẹ̀dẹ tó bá ń luri lójú kan òun ló mọ nǹkan tó fẹ́ fàyọ ńbẹ̀. Nígbà kan rí ààrẹ mi náà ti nípèníjà débi pé lára àwọn ọ̀gá wa tí wọ́n ń kọ́ wa ẹ mọ̀ nínú iṣẹ́ lecturing tá a yàn láàyò yìí, there is no way tí èèyàn fi ní mentor, ìyẹn olùtọ́nisọ́nà pé rìn báyìí rìn báyìí rìn báyìí rìn báyìí. Nígbà náà lọ́hùn tí ẹni tó jẹ́ mentor mi tó bá ní kí n lọ sí class pé kí n lọ káwọn ọmọ ń ṣe kíláàsì tiwọn ní pé yá tí màá tiẹ̀ sí nílé ijó tó máa jó lẹ́yìn mi jó níwájú mi. ẹ̀yin tèmi bólẹ̀ wà ẹ̀jẹ̀ ń ganu sí gbohùngbohùn yìí kí n gbé yín débẹ̀. bẹ́ẹ̀ mọ̀ fáwọn Yorùbá sọ wípé bàbá ti rìn sí báyìí náà la ṣe ń kun ni. dá irú aṣọ tá a bá wọ̀ náà ni ó sọ irú àpọ́nlé tí wọn yóò fún wa. bí àwọn wájẹ́ mùmí náà bí mùmí náà òdodo. àwọn aṣọ kan wà téèyàn ń wọ̀ tí àdúrà ń tètè gbà. ìrọ̀rùn ló mà bá dé o ní Bisi Apparel. àwọn aṣọ bíi jàlámíà àbáyà káf gbogbo àwọn aṣọ alárànbarà láti ìlú Saudi òní àti tóbìnrin tó ń bẹ nínú ilé ìtajà Bisi Apparel. ọ̀pọ̀lọpọ̀ àwọ̀tẹ́lẹ̀ lòmíì ni kì í jẹ́ kó ní bó ṣe rìn mọ́. wọ́n ń ta àwọ̀tẹ́lẹ̀ àwọn àbúrò wọn fún wọn. bàtà ọ̀dà fasos water get. èyí kì í ṣe bẹ́ẹ̀ ní ti Bisi Apparel ló. bó jẹ́ ta àwọ̀tẹ́lẹ̀ tọkùnrin àti tóbìnrin. boxers bra tight gbogbo size pátápátá lání. inú ẹ̀ kàn sí Bisi Apparel lónìí. lóòótọ́ ti ń bẹ nínú ọ̀rọ̀ mi. Bisi Apparel wà ní Coca-Cola road Panṣẹ́kẹ́ Abẹ́òkúta Ògùn state. ẹ̀lọ́ wọn ni 09034264571 tàbí 07013832026. ẹ tún lè WhatsApp wọn lórí àwọn nọ́mbà wọ̀nyí. aṣọ wíwọ̀ pẹ̀lú Bisi Apparel ìrọ̀rùn ló bá dé. tí wọ́n fi ń dá wa lẹ́kọ̀ọ́ nípa oore ọ̀fẹ́ àádé kíláàsì a máa lecture àwọn ọmọ and tá a bá parí kíláàsì ẹni tó jẹ́ mentor fún mi nígbà náà á pè mí sákìyèsí báyìí lè yẹ kó sọ báyìí lè yẹ kó sọ báyìí lè yẹ kó sọ. nípa ìdí eléyìí ìyẹn náà máa ń build confidence, ó ní ìgboyà láti face a crowd, then whenever you made a mistake you will be corrected, and eléyìí náà ó tún jẹ́ nǹkan tí ó ń fúnni ní ìwúrí nípa pé àníṣe tí mo yàn láàyò yìí ọ̀nà wà ń bẹ̀.
àmọ́ nígbà tí wọ́n jẹ́ tó jẹ́ pé àwọn tí wọ́n tún jẹ́ akẹgbẹ́ wọn tó ní àwọn ọmọ táwọn kọ́ léṣẹ́ndì ìwé ẹ̀rí ẹ̀ kò yanrantí pé kò qualify láti kọ́ àwọn tó ní ND. Èyí ó jẹ́ ìpèníjà fún mi nígbà náà débi pé ọ̀gá kan tó rí pé ó sọ fún mi pé what qualification do you have to take the class? Ẹni tó jẹ́ mentor mi yìí ni ṣé wàá kà? Mo ní màá kà ọ̀gá. Ká ní o máa kà. It requires someone to have BSc tí mo sọ ní ìṣáájú lẹ́ẹ̀kan ni pé even àwa tá jẹ́ polytechnic àwa fúnra wa gan a ti ń ṣe ìyapa ẹnu nípa pé ọmọ tá tọ́ tó jẹ́ product wa a fẹ́ gbà wọ́n síṣẹ́. So eléyìí jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi pé nígbà tí àwọn tí wọ́n mèdì wa tó ń jẹ́ àwọn ọ̀gá wa tó kọ́ wa ní ilé ìwé gbogbo nìṣe táwọn fúnra wọn sọ pé ìwé tá gbé dání a lè fi kọ́ àwọn ọmọ tó wà lẹ́yìn wa. Eléyìí pé ẹ̀ náà rí pé eléyìí ó kù díẹ̀ káàtó. Lára nǹkan tí ó jẹ́ tó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi tí mo fi rò pé níbi tó bá ń kàwé ìdè pẹ̀lú ògo Ọlọ́run ìwé náà bá wọn kà débẹ̀. And thank God for my mentor who said at any point in time that if you are ready to read, I'm ready to also give you a support. And nípa orí ọ̀fẹ́ Ọlọ́run àwa náà lélẹ̀ ní àwa tí a jẹ́ ND holder àti ní HND àti ní BSc àti ní MSc àti tún ní PhD. So eléyìí jẹ́ ìwúrí fún mi pé kò sí ìyóhùn kíyàn kan máa là kọjá there will always be a basis of hardship. So tó bá ní ìpèníjà ní àbí a ní challenges yẹn eléyìí gbọdọ̀ jẹ́ kí kó jẹ́ kí ìpinnu wa kó rinlẹ̀ àbí kó jẹ́ pé wá jẹ́ òpin fún nǹkan tí a ní lérò láti dì àbí láti jẹ́ ní ọjọ́ iwájú. So oríṣiríṣi challenges ló wà bíi pé kíyàn wà ní class kí ọ̀gá kó wá síbẹ̀ kó ní ò qualify níwájú ọmọ tó ń kọ́ ẹ̀yin náà wo orú bó ṣe máa rí lára èèyàn àfi bíi pé kílẹ̀ lanu kó gbé èèyàn mì. Àmọ́ nípa pé èèyàn ní àforítì ó dẹ̀ ní focus then tí èèyàn bá ti ní àwọn nǹkan méjì Olúwa tó ṣẹ̀dá wa á mú gbogbo wa dé ilẹ̀ lérí. Ẹ ṣeun. Láti ìgbà tẹ́ tí wá ń ṣiṣẹ́ àwọn nǹkan kan lẹ rí tó jẹ́ ohun ìwúrí tó múnú yín dùn tó tún fẹ́ kẹ́ tún máa ṣiṣẹ́ sí? Ẹ ṣe àtọkùn. Lára nǹkan tó jẹ́ ìwúrí fún mi ni pé lára nǹkan tí prophet sọ sallallahu alaihi wasallam ó ní pé èyí tó fi ń da jù nínú gbogbo iṣẹ́ tí èèyàn bá yàn láàyò òun náà ní iṣẹ́ tó jẹ́ pé èèyàn lè fi lé ọmọ lọ́wọ́ òun náà ní iṣẹ́ olùkọ́ nítorí pé olùkọ́ kò sí nǹkan yòówù korí kò dà lọ́la you will have passed through a teacher. So being a teacher is a joy to me torí pé àwọn tí wọ́n jẹ́ ọ̀gá tiwa tó jẹ́ tó kọ́ àwa lẹ́kọ̀ọ́ wọ́n ti fẹ̀yìntì àmọ́ wọ́n rìtáyà ni wọ́n táyà lókè ìgbà tí a bá ti ń rí àwọn ọmọ tó ń kọjá lábẹ́ wa tó ń gbáyé ṣe rere eléyìí náà tó ní ìwúrí ní pé lágbájá èmi ni mo kọ́ ní sẹ́ pé kò sí nǹkan yóò kó lè dà ní ọjọ́ ọ̀la you will have passed through a teacher ìyẹ̀kọ́ á ti kọ́ ẹ and tí yẹn bá gbé ayé ṣe rere ìwúrí ló máa jẹ́ fún irú olùkọ́ bẹ́ẹ̀ ní pé lágbájá ó gba bẹ́ẹ̀ mi kọjá. Fàpẹẹrẹ His Excellency Governor Dàpọ̀ Abíọ́dún ẹ rí pé àwọn náà yẹ ni wọ́n gba bẹ́ẹ̀ àwọn kan kọjá tó ń pè ní tíṣà wọn yálà ní primary school ni yálà ní secondary school ni even yálà ní higher institution á wà lákọọ́lẹ̀ pé this particular person has been an alumni of this school before. Eléyìí náà jẹ́ ìwúrí pé lára àwọn ọmọ tí a kọ́ wọ́n ń gbé ayé ṣe rere and tàbáwò láyé lẹ́nìí lára àwọn ọmọ tá a kọ́ yẹn náà ni ó ti di governor ó di president wọ́n di senator wọ́n di speaker house of rep wọ́n di first lady. Eléyìí náà tó ní ìyanràn ó tó ní ìwúrí pé àníṣe tíṣà yìí iṣẹ́ tó lérè ni nítorí pé tíyẹn bá ṣe iṣẹ́ yẹn náà sí bẹ́ẹ̀ ni Olúwa tó ṣẹ̀dá wa náà ló ṣe ń fi wa ní ẹ̀san tó. So eléyìí jẹ́ nǹkan ìwúrí nípa pé àwọn ọmọ tí à ń kọ́ àwọn náà ṣe kí ni wọ́n ń gbáyé ṣe rere àwọn ọmọ tá à ń kọ́ àwọn náà wọ́n gbà lérò pé tó bá dọjọ́ ọ̀la àwọn náà fẹ́ jẹ́ olùkọ́ láti máa tún ayé ọmọ ọlọ́mọ ṣe gẹ́gẹ́ bí àwọn náà ṣe tún ilé ayé tiwọn náà ṣe. Ǹjẹ́ tẹ́ bá rí ìkọ̀kan náà ọmọ yín ọmọ tẹbí nínú ara yín tó bá náà fẹ́ ṣiṣẹ́ olùkọ́ bóyá lecturer àbí teacher lọ́jọ́ ọ̀la ṣé máa fún nígbà láàyè àbẹ́ máa ràn án lọ́wọ́ láti dé in fact pass mark nìyẹn torí ẹ̀kọ́ ẹ̀ mo sọ pé lára àkọ́ tí prophet sọ ni pé ó ní pé lára àkọ́ tó sọ tó jẹ́ pé wá ni pé
ní pé iṣẹ́ tó dáa jù òun náà ni kéèyàn jẹ́ iṣẹ́ olùkọ́. So tí n bá rí kan lára ọmọ mi tó jẹ́ pé òun fẹ́ follow path tèmi náà tẹ̀lé, in fact á tún jẹ́ ìwúrí fún mi nípa pé àwọn tó bí wa tó bí àwa wọn ò jẹ́ nǹkan, àwọn tó bí wa wọn ò lè fìdí ìgò kọ́wó, àmọ́ àwọn Yorùbá sọ pé lára ìkòkò dúdú ni ẹ̀fọ́ tó ti jáde. So if our parents are not educated, if our parents are not privileged to go to the four corners of the classroom, àwọn ọmọ tó bí tí a wá kàwé títí tá a fi gbóyè oyè doctor, eré náà tó ní ìwúrí. So tá a bá rí ọmọ wa tó fẹ́ ṣerú iṣẹ́ tá a yàn láàyò yìí, in fact total support la máa fún irú ọmọ bẹ́ẹ̀. Tí ẹ bá rí ìkan nínú àwọn tí àwọn ọ̀dọ́ tó ń gbèrò láti pursue iṣẹ́ teacher láti di olùkọ́, tó wá ń rí àwọn ìjákulẹ̀ kọ̀ọ̀kan tó ń bá wọn níjà àbí torí kò sówó nídìí iṣẹ́ olùkọ́ àbáwọn kan míì tójú àwọn olùkọ́ máa ń rí tọ́rọ̀ bẹ́ẹ̀ iṣẹ́ mi ò lè ṣe, àmọ̀ràn wo lẹ ní tẹ́ lè gbà wọ́n tó máa fi jẹ́ nǹkan ìwúrí fún wọn láti lè tọ ojú ọ̀nà yìí sà? Thank you very much ma. On that, nípa pé àwọn kan nígbà kan ní pé ọ̀run ni èrè tíṣà wà, ara o ayé tá a wà yìí láti máa kẹsàn-án wà. So tá a bá rí lára àwọn ọ̀dọ́ tó rò pé bóyá iṣẹ́ tíṣà kò ní owó nú, lóòótọ́ kò sówó nú ẹ̀, àmọ́ being a teacher it will open ways for you, it will make you to have connections. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ́ pé mi fúnra mi tí mo ti experience, mo kàn lè dé ilé epo pé mo fẹ́ ra epo, akọni ẹ̀gá ẹ má wọrí wọn ti sanwó epo yín, ta ló sanwó epo? mi ò mọ lápá, mi ò mọ ẹ̀rì, àní ọ̀gá yín ò lè mọ̀ wá, ẹ ti kọ́ wa sẹ́yìn, ẹ dẹ̀ ní parí nínú ìgbésí ayé wa. So apart from that, being a teacher kò síbi tí yàn dé tí wọ́n ti ní dààmú pé lágbájá sẹ́ olùkọ́ ni, torí pé àwọn ọmọ tá a ti kọ́ wọ́n ti di MD, wọ́n ti lọ di wọ́n ti lọ di igi àràbà síbi táwa fúnra wa tá a ti ẹ̀ lérò. So tírú ọmọ bẹ́ẹ̀ tó bá wá rírú olùkọ́ bẹ́ẹ̀ lọ́jọ́ ọ̀la, á mọ̀ pé àní ẹni báyìí sẹ́ ó ní parí nínú ìgbésí ayé mi. Pápẹ̀rẹ̀ nígbà tá a wà ní secondary school, ó máa ń kọ́ wa ní French, Mr. Lagadis. Tó bá ti rí ẹ pé ò wá sí French class, ànàpá ni. Nígbà náà rẹ̀ pé wọ́n fìyà jẹ wá ni. Àmọ́ nígbà tí à ń rí tá à ń rí impact wọn, nǹkan tó ń kọ́ wa tí a mọ̀ nígbà náà, tí à ń rí nínú ìgbésí ayé wa, a wá rí pé àṣelágbájá ó nífẹ̀ẹ́ wa, àṣelágbájá ó ń fẹ́ rere fún wa, àṣelágbájá ó ń fẹ́ ìlọsíwájú wa. So tá a bá rí lára àwọn tá à ń kọ́ tó rí pé bí iṣẹ́ tíṣà kò sí èrè ń bẹ̀, èrè wà ń bẹ̀ o. In fact èrè tó wà ń bẹ̀ gan sef àjẹ́lẹ̀dọ́mọ ni, nípa pé àrọ́mọdọ́mọ ẹni kò lè lè sán tán, kò lè jẹ́ tán. Ṣé ọmọ lágbájá lélẹ̀? Even your name alone can open doors for you. Nípa pé tí o bá ti nípa re nínú ìgbésí ayé ọmọ tó ń kọ́, kò sí náà ni Ọlọ́run kì í jẹ́yàn gbé. Ṣé are you the son of such person? A ní bẹ́ẹ̀ ni, ọmọ ta ní ọmọ Ọdúnbàkú, fàpẹ̀rẹ̀ Ọdúnbàkú tí wo ti Mapoli Moshood àbí bàbá ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ nígbà táwọn school. Nípa pé bàbá ẹ̀ ti lórúkọ ẹ̀rí, àwọn Yorùbá ní pé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. So tí a bá ti lórúkọ yẹn ta build ẹ̀ kalẹ̀ fáwọn ọmọ wa, a rí pé lọ́jọ́ ọ̀la wọn ibi tí àwa bá dé á jẹ́ stepping stone fáwọn ọmọ yẹn ni. So kò dẹ̀ sí bó ṣe rí ní ìpèníjà, but mo fi ń dára lójú pé being a teacher or being a lecturer is a good profession. Excuse me. Nínú ayé tá a wà yìí tá a pè ní inside life, àti dáadáa àti ibi gbogbo ìlú wà ní ayé tá a wà yìí, àfi kí aṣọ ká kóra níjàánu yálà olùkọ́ ni o àbákẹ́kọ̀ọ́, nípa pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ tí èèyàn bá rí ló máa ń sọ jáde. Àwọn Yorùbá sọ pé it should be a marriage of a deaf and a blind man. Ká rí ká ṣe bíi pé àárí, ká gbọ́ ká ṣe bíi pé àgbọ̀, òun ló ń jẹ́ kíyàn kó gòjà. Lápẹẹrẹ nínú ayé tá a wà yìí àbí ká ní nínú ọgbà pólì tá a wà yìí, a rí pé àti jẹ́ èèyàn láti ṣe kí ni, ó láti ṣiṣẹ́ gírí kó jáfáfá, nítorí pé
ìdíṣẹ́ ẹni la ti ń mọni lọ́lẹ̀. So tó bá ṣiṣẹ́ ẹ̀ dójú àmì, people will recommend you, they will commend you that lágbájá pé èèyàn re ni, ọmọ re ni, ó kú ìfọmọnìyàn ṣe. Bẹ́ẹ̀ tó bá rò pé nǹkan tó ń ṣe pé àwọn èèyàn ò rí ẹ, àwọn èèyàn rí ẹ lójú ẹ, lẹ́yìn ẹ máa sọ lẹ́yìn ẹ pé lágbájá tó bá ní kíláàsì ẹ kò ní wá kíláàsì. Bẹ́ẹ̀ ìwọ tó ń wá kíláàsì náà, lágbájá kò ní sí kíláàsì rẹ̀. Bá ṣe ń ṣe àwọn ọ̀rọ̀ yìí, bá ṣe ń ṣe àwọn ìṣe yìí àti iṣẹ́ wa yìí, bẹ́ẹ̀ ló lákọsílẹ̀. People are watching us, they are observing us. So the best thing we can do is to be a good role model. And there is no way bá ṣe máa rìn tí orí ò ní mì, àfi kíyàn ṣọ́ṣe kó dẹ̀ ensure pé dáadáa òun ó pọ̀ ju àìdáa òun lọ.